orúkọ tèmi ni Aláìlúwà ọba Abídàdékúnlé Oyèlúdé Màkàmà tẹ́gbósún ẹlẹ́ẹ̀kẹta commander of the order of Niger olówó ti ilẹ̀ Kútà. Mo ń fi àkókò yìí rọ ọmọ wa pàtàkì tó ń ṣojú wa gẹ́gẹ́ bí mínísítà ní ilé iṣẹ́ ìgbòkègbodò ìrìnnà òfurufú Festus Keyamo SAN àti olórí àjọ tó ń rí sí ètò ìgbòkègbodò òfurufú Chris Najomo àti olùdásílẹ̀ iléeṣẹ́ bàálù aládàáni Value Jet Kúnlé Sónámẹ̀ pé kí wọ́n foríjì ọmọ wa pàtàkì olóyè wa ọ̀tọ̀kùlú láàrin wa Wasiu Ayinde tí a rò wípé ó ṣe ohun tí ó tọ́ gẹ́gẹ́ bí àyètá tí Elédùmarè kàyẹ sí. Ìtẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹlẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀, òun ni àwọn Yorùbá wí ẹ jẹ́ àforíjì. Ṣùgbọ́n Yorùbá náà lẹ́ni wọ̀nyí torí gbígbó kí wọ́n pajá ẹ jẹ́ àforí ẹ̀jẹ̀. Ó fúnra rẹ̀ ó ti tọrọ àforíjì, ẹ jẹ́ ká foríjì. Ọmọ wa tó wa bàálù náà ẹ jẹ́ àforíjì. Kí Elédùmarè ó foríjì gbogbo wa ká sì tẹ̀síwájú ní gbogbo ọjọ́ ayé Wasiu Ayinde bí ẹ ṣe mọ̀. Àtẹni tó fẹ́ràn àtẹni tí ò fẹ́ràn ẹ mọ̀ yìí pé ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí, wọ́n sì mọ̀ yìí pé ó fi gbogbo nǹkan tí Elédùmarè jogún fún un ló fi ń polongo orílẹ̀-èdè wa Nàìjíríà. So káwá ti máa wo àti máa ṣe bọ̀ ní ẹ jẹ́ ká wò ká fi foríjì kí Elédùmarè ó foríjì gbogbo wa. So ayé ò ní béèrè nǹkan tí wọ́n fi pamọ́ sí wa lọ́dọ̀, ẹ jẹ́ ajáwé àforíjì. Ẹ ṣé. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ ní kọ́mẹ́ǹtì òfò, ẹ̀yin kọ́mẹ́ǹtì dẹ̀dẹ̀rìn lórí ọ̀rọ̀ K1. Màá put ẹ̀ straight fún yín. Ẹ̀mọ̀dí tí màá fi put ẹ̀ straight fún yín ni pé ẹ jẹ́ kí kọ́kọ́ jẹ́ kí nǹkan kan yé yín o. K1 the ultimate, mo rí àwọn dẹ̀dẹ̀rìn because ẹlòmíì náà tá bá tẹ wọjọ́ orí ẹlòmíì tó bá ń báyàn sọ̀rọ̀ kò yẹ kéèyàn máa dáyàn lóhùn. Bọ̀ àwa máa sọ ilé. Àwọn ọmọ kéékèèké àwọn pínísín ẹlòmíì tó yẹ pé ìgbà tí Wasiu ti ń kọrin gan wọn ìbí, ìgbà tí Paso ti ń kọrin gan wọn ìbí, ìgbà tí ọmọ mi King of Music tó ti ń kọrin Òṣùpá Akóredé Mandator tó ti ń kọrin wọn tí bí ọmọ ẹlòmíì irú àwọn ọmọ yẹn náà máa wá sórí kí náà máa bá wa sọ̀rọ̀. Ìwọ tó jẹ́ pé òṣèṣẹ́ mo fẹ́ sọ̀rọ̀ sí mi kan fẹ́ dárúkọ yín wèrè, mo ti gbé picture yín lórí Facebook, wọ́n ní ká sinmi la ṣe dákẹ́. Àwa kò nu ẹni tó ń ṣe show tó ń dúró dowó a máa blast ìyá anybody ní àwo èmi ò rányàn ṣẹ́, ó ti yé yín. But ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. K1 the ultimate jẹ̀bi confam àmọ́ kó jẹ̀bi kí ló dé ó tiẹ̀ tó ẹ̀yin tẹ́ ẹ jẹ́ yá àbíamọ tó yẹ pé lẹ́yìn tẹ́ ẹ bá dóko tán odidi oṣù mẹ́sàn-án lẹ máa fi gbé wa, odidi bí ọdún mẹ́ta lẹ máa fi pọ̀n wá. Kódà ń sìn gan ọmọ 14 years ò tí gbọ́n 15 years mí gan ìgbọ́n ó sì ń gbowó ọbẹ̀ lọ́dọ̀ ọmọ mi ẹ̀ ó ń jẹun lọ́dọ̀ ọmọ mi ẹ̀. Ìsọ̀ ńlá kìgbà tá a wà ń bẹ̀rẹ̀ ta ti gbọ́n ta ti bẹ̀rẹ̀ sí jámánjámá àwọn míì dẹ̀ ti gbọ́n. Bọ̀ tá a bá ro gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ kàn máa wá nítorí ẹ bá ti rí dátà máa tẹnu mọ́. Ẹlòmíì kẹrẹ ìlú òyìnbó yìí ló wà kàn sọ fún mi pé ààrẹ ṣe bá jọ wà l'Amẹ́ríkà ní orí ẹ̀ ò pé nígbà táwa lọ jọ wà l'Amẹ́ríkà so ikú Wasiu ni wọ́n ń wá. Gbogbo ẹnikẹ́ni tó bá ń gbàdúrà pé kí Wasiu kú àbó ń gbàdúrà kó Òṣùpá kú àbó ń gbàdúrà kí Paso kú ìwọ máa kú síwájú wọn. Ẹ mọ èèyàn tó ti kú lánàá, ẹ mọ èèyàn tó ti kú lẹ́ni, ẹ mọ tó máa kú láàárọ̀ la. Èwo ló ṣùọ̀ fún nínú èmi àti yín tájọ́ ń sọ̀rọ̀ ipa àmà dàárọ̀ kí ló ń ṣe yín náà. Ẹ̀rọ rí K1 the ultimate jẹ̀bi confam àgbà bẹ́ẹ̀ ó jẹ̀bi. But láfíà tí màá yé jẹ̀bi kò tó 24 hours this man come out and apologize. What else do you want? Ẹ̀yin ẹlẹ́nu òṣì kí lẹ fẹ́? Ẹ jọ ẹ sọ nǹkan tẹ́ ẹ tún fẹ́ lẹ́yìn apology, kò sí nǹkan míì tẹ́ ẹ tún fẹ́ àfi ẹ̀tẹ́. Mo lè support K1. Dìdìrín kan sọ fún mi bẹ́ẹ̀ yẹn ó ní ajẹ́rántí orúkọ ẹ̀ ó dàpọ̀ mọ̀ ìlú mi ló sọ fún mi pé èmi máa ń lọ wájú lọ ẹ̀yìn. Ibi tẹ́mi bá fèsì kọ́ ni wọ́n máa fèsì, gbogbo wa ò lè rí bákan náà. Nítorí pé tó bá jẹ́ ẹ mọ̀ bó ṣe máa dùn ìdílé K1 tó bá yẹ pé plane gé orí ẹ̀ bọ́lẹ̀ lánàá yẹn ni níjẹta yẹn ni gbogbo yín ò ní máa sọ̀rọ̀ báyìí. Mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ bàbá wa K1 the ultimate
olówó tẹ́ bá ti ń kọni fún náà ká máa kọni fún o àwọn wèrè tó ń jọta yín pọ̀ o àwọn kàfà kan ti jáde àníkò apologize o apologize wọn ló wá apologize for ordinary person he did not apologize for ordinary person he apologized for the whole world ṣé ìgbóyìnbó ni àwa tá àti ẹ̀ kàwé gan-an ìwọ̀nba tá a kà á mọ̀ nǹkan tó sọ náà ó fi ń yẹ ipò òun apologize fún gbogbo the whole Nigeria and gbogbo fans both home and abroad níbo lọmọ Nàìjíríà wà tán tí mo kí wọn lé ní ẹ dá mi lóhùn níbo lọmọ Nàìjíríà wà tí wọn ti mọ Saheed Òṣùpá lé ní ẹ dá mi lóhùn níbo lọmọ Nàìjíríà wà tí wọn ti mọ Pasuma lé ní níbo ni a wà àwa àìsùn wẹ́wẹ́ gan tá a wà lórí kinní yìí ìwọ tó ò bá sí lórí rẹ́ẹ̀tì ló máa lóò mọ ẹni tó ń jà Ààrẹ Almaroof wọ́n ní tó bá ti rí píkṣọ̀ mi kò ṣàmì tẹ́ bá rí ẹ máa mọ̀ pa ààrẹ lélẹ́yìí ṣé mo kéré inú ayé ni ẹ̀yin ọmọ Yorùbá wàhálà yín pọ̀ wàhálà wa ó ti pọ̀ jù ìjì tẹ́ ṣe ta fi sáko Yorùbá nation náà nìyẹn anybody tó bá fẹ́ kàn fún mi èmi sáko ní Yorùbá partially ni nítorí pé mo rí pé gbogbo àwọn tá a jọ pera wa ní Yorùbá nation wọ́n bú wa oríṣiríṣi kan sọ̀rọ̀ mo mú náà ti gbogbo àwọn boys tájọ ṣe kíní àmọ́ Oǹdó kan tájọ ṣe wọ́n bọ́ta ààrẹ wọ́n tún fi mí pa ìgbà àtọlọ́ba náà wọ́n bọ́ta wọ́n fi mí pa wọ́n fọgbọ́n ta sí mi àtàwọn obìnrin àwọn tó wà ní Germany Holland wọ́n fi mí pa pé kí n jáde bọ́ mo wò pé ẹ̀ tó bẹ́ẹ̀ mo jìnnà sí yín gan àwọn kan dẹ̀ jìnnà sí mi náà èmi náà dẹ̀ jìnnà sáwọn kan àwọn kan ń lé mi lẹ́yìn èmi náà ń lára wájú èmi ò gbàdúrà kó bàjẹ́ fún gbogbo yín o it's either you like it or not nǹkan tí kéwàá ń ṣe gbogbo alamọ̀ pé kò dáa bọ̀ tí kí ló dé tó jẹ́ pé gbogbo yín sọ pé ó ṣe gbéraga ẹjọ́ ṣó tí wá sẹ́ mọ̀ nǹkan tó ń pèlè ní gbéraga ṣá kéwàá náà fẹ́ mi lówó òṣòwò kankan ti fẹ́ gbà lọ́wọ́ kéwàá the ultimate níbo mo tẹ̀ ti fẹ́ rí Wasiu tí bá rí bàbá lẹ́yìn kí n lágbo kí bàbá tún ṣe ṣàwúṣe fún mi ọmọ làwa jẹ́ sí àbúrò làwa jẹ́ sí kéwàá the ultimate àdèmà gbà fún ni oníta tí ń gbọ́ before ẹni olórin ni èmi ho ha ni mo sọ eléyìí kó ní pé wọ́n ní kọ̀nfàmù Olúfimọ́ là wá kọ̀nfàmù Olúfimọ́ even before Olúfimọ́ kò sẹ́ni tó láìkì pàṣẹ tó mi ẹ bèrè lọ́wọ́ àtàjọ ṣe kéré ládùúgbò ń sùn lérè kí ló ń ṣe yín láyé 1500 dánfó láyé 1500 deliver Jíbọ́lá nínú mọ́tò mi ò wáyé mọ́ya ní tèmi o mi ò wáyé mọ́ya ní tèmi ẹ lọ wo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ tẹ́ jẹ́ sẹ́ẹ̀tì mi àtọ́ wàásù lérè tó bá ń wò á máa wò pé kọ̀ǹfàmù làárẹ̀ sọ kí ló ń ṣe yín gbogbo jẹ̀ṣà ètì rẹ̀ dáńfó mi ń ná bẹ́ẹ̀ ó ná kílò ńlọ má ṣàmì ní dáńfó méjì tó ń ṣiṣẹ́ fún mi láì 1005 kí ló ń ṣe ẹ̀yìn rẹ̀ pé yìí ẹ̀yin tẹ̀sẹ̀ jáde tẹ́ ẹ̀ rówó rí tẹ́ ẹ̀ náà tí wàá ti torí pé ẹ ní opportunity lórí internet ẹ ní opportunity ẹ máa bá ẹgbẹ́ bàbá yín wí bí ò lè bá yín wí ẹ lòmí inú yín tó pè ní Yorùbá gan ìpá ló fi ń jí bàbá ẹ̀ that's why tí kò máa wá bèrè tó máa sọ fún mi pé alábòsí ni mí ìkan tún sọ pé ajẹ́pọ̀pọ̀nù ni bàbá òun ajẹ́ pé ìwà tí Wasiu wù yẹn ẹ̀yin náà lè wù kò ní da fún yàrá ìyẹn ṣọgbó ló máa pa yín abẹ́ ń ṣe èrè tí kéwàá bá ṣe nǹkan tí ò tẹ́ èmi lọ́rùn lọ́la máa bú kò sí nǹkan tí bàbá yẹn fẹ́ ṣe bọ̀ kí ló dé tó yẹ pé a rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ ni pé kéwàá ṣe nǹkan tí ò da ó lè ṣe bọ́mọ yẹn ṣe fẹ́ cross bàbá yẹn ló da unprofessional kò sọpọlọ nù nǹkan tó ṣe ọpọlọ kò fi kó bá rẹ̀ ni obìnrin mo tiẹ̀ wo mo ṣe bàbá ti jẹ iṣẹ́ ọmọ yìí rí ni àbí bàbá ọmọ yìí ti ta sí bàbá òfin ṣe lówó pé jẹ́ kúkú yán kẹlẹ́ nǹkan ṣe rò pé tó bá pa tí Wasiu bá kú ní level yẹn mọye gbèsè tán máa jẹ ọ̀rọ̀ máa kú lọ́rọ̀ pó bọ́ sí airline o ní right kámẹ́rà wà káàkiri gbogbo airline ó ń show everybody anywhere tó wà so what are you talking tó bá wà nù ó máa rí ẹ̀gbẹ́ ó máa rí wájú ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan ẹlòmíì yóò gun plane rí ẹ máa sọ fáwa àti gun more than 50 100 times kí ló ń ṣe yín náà ẹ lọ sinmi. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.